kí ọlọ́run má jẹ́ kí iṣẹ́ wa kó bàjẹ́ o, bẹ́ẹ̀ ni ọlọ́run kò ní jẹ́ ká ṣe iṣẹ́ lásán. ẹ ṣàmì ẹgbẹ́ tó àmì mi. Iyabo Ojo la rí tí ó jáde wá sórí ayélujára láti ṣe ìkìlọ̀ fún ọmọbìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Mosun, wípé kò tún gbọdọ̀ bá òun promote fíìmù òun tí ó ń gbé lọ sí sinimá látàrí ìwà àbàjẹ́ tí ọmọbìnrin náà wù. Èyí sì ni ohun tí àwọn ènìyàn ti ń sọ lórí ọ̀rọ̀ òṣèrébìnrin yìí àti lórí ìgbésẹ̀ tí ó gbé. Ó ń bọ̀ àwọn láǹdẹ̀ẹ́dẹ́ o, àti pé ẹni awí fún ọba jẹ́ ó gbọ́ ni orin tí àwọn olólùfẹ́ àgbà òṣèrébìnrin ilẹ̀ wa tí ó pupa dáadáa ní Remi Surutu ń kọ fún un ní ẹnu ọjọ́ mẹ́ta yìí o, látàrí ìgbésẹ̀ kan tí ó ra wọlé o, tí wọ́n sì ń pàkíyèsí rẹ̀ sí. Báyìí òun náà ti jáde o, tí ó sì ti ń fún wọn jẹ padà ní gbàgbó bí wọ́n ṣe ń gbé wá fún un. Èyí sì ni ìgbésẹ̀ tí ó gbé tí àwọn olólùfẹ́ rẹ̀ ń pàkíyèsí rẹ̀ sí. Ẹ farabalẹ̀ báyìí kí ẹ jẹ́ kí n gbé yín débẹ̀, kẹ́ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kájọ jẹ̀gbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Lórí ọ̀rọ̀ àgbà òṣèrébìnrin ilẹ̀ wa tí ó pupa rédèrèdè ní tí àwọn ènìyàn sì fẹ́ràn láti máa wo eré wọn, ìyẹn Remi Surutu, ni àwọn ènìyàn ti ń dàgì lọ́tún lósì o, tí wọ́n sì ń fún wọn jẹ ní gbàgbó látàrí ìgbésẹ̀ ńlá kan eléyìí tí wọ́n gbé. Kí sì ni ìgbésẹ̀ tí obìnrin ilẹ̀ wa yìí gbé? Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni a ti rí òṣèrébìnrin ilẹ̀ wa yìí tí wọ́n bọ́ síta sí gbangba wípé ṣe ni òun fi tìgboyà kéde láti ṣe ẹgbẹ́ APC, wípé òun fẹ́ kí ààrẹ orílẹ̀-èdè wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kí ó wọlé ẹlẹ́ẹ̀kejì, wípé ṣe ni ìjọba rẹ̀ tù òun lára o. Bẹ́ẹ̀ ni ohun tí ó sì tún ní fún orílẹ̀-èdè wa kò kí ń ṣe kékeré rárá o, wípé kí àwọn olólùfẹ́ òun àti ọmọ Nàìjíríà lápapọ̀ kí wọ́n túnbọ̀ dìbò fún ààrẹ orílẹ̀-èdè wa ìyẹn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu fún sáà ẹlẹ́ẹ̀kejì àti ìgbà tí ó sì ti kéde ìdìbò rẹ̀ fún ẹgbẹ́ APC àti láti ṣe àtìlẹ́yìn fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ni àwọn tí ó fẹ́ràn òṣèrébìnrin ilẹ̀ wa yìí ti ń kì í nílọ o, tí wọ́n sì ń fà á létí inú wípé kí ò bá dára kí ó gbọ́ ìmọ̀ràn àwọn, wípé yóò ṣe ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní. Ṣe ni àwọn kan ti ń sọ fún wípé màá sí ohun tí òṣèlú yóò dà fún yín mà pẹ̀lú ibi tí ọjọ́ orí yín dé yìí o, àti pé ẹ̀yin ti dàgbà, ó yẹ kí ẹ rọra máa jẹ ayé yín ní wẹ́rẹ́dìwẹ́rẹ́ ni. Bẹ́ẹ̀ ni ẹlòmíràn tún sọ wípé màmá ẹ lọ jókòó jẹ́jàre, ẹ̀yin ti di old school, ẹ̀yin ò mọ ohun tí ó ń lọ nígboro. Bẹ́ẹ̀ ni ẹlòmíràn tún sọ wípé Madam Surutu, nígbà tí ẹ ní àsìkò Bọ́lá Ahmed Tinubu ó tù yín lára, tí iye tí à ń ra epo bẹntiró tẹ́lẹ̀ ni à ń rà nísìnyí, àti bí gbogbo nǹkan ṣe wọ́n gógó títí tí ó fi dé orí oúnjẹ, báwo wá ṣe ni ìjọba rẹ̀ tù yín lára? Ẹ wá ṣàlàyé fún wa. Bẹ́ẹ̀ ni ẹnìkan sọ wípé màmá wa ṣe ẹ sì ro ọ̀rọ̀ yìí dáadáa kí ẹ tó ṣe é, torí òṣèrébìnrin kan tí òun náà dán irú ìgbésẹ̀ tí ẹ fẹ́ dánwò yìí má kàbùkù bọ̀ níbẹ̀ ni ní ọdún 2023 tí ó gbárùkù ti ẹgbẹ́ APC lọ́dún náà lọ́hùn. Tí ẹ kò bá sì gbàgbé wípé ní àìpẹ́ yìí ni a rí òṣèrébìnrin ilẹ̀ wa tí fíìmù rẹ̀ ń ṣe dáadáa lọ́wọ́lọ́wọ́ ní sinimá ìyẹn Over Sabi Aunty, tí orúkọ rẹ̀ sì ń jẹ́ Toyin Abraham, ni ó jáde síta o, tí ó sì ń gba àwọn òṣèré ẹlẹgbẹ́ rẹ̀ nímọ̀ràn wípé kí wọ́n má sì jáde síta láti sọ fún àwọn olólùfẹ́ wọn mọ́ nípa ẹgbẹ́ tí wọ́n bá fẹ́ di ìbò wọn fún o, wípé kí wọ́n jẹ́ kí ó mọ nínú ara wọn nìkan, wípé ṣe ni òun kábàámọ̀ bọ̀ níbi ìkéde ìdìbò eléyìí tí òun ṣe ní ọdún 2023. Ó ní kódà ó kó bá ayé òun, ó kó bá iṣẹ́ òun, kódà ó tún kó bá ìdílé òun pàápàá, tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì fi ń ṣe yẹ̀yẹ́ wípé kò wá tán bí ṣe bí a wí fún ọ lọ́jọ́ kìíní àná, ó kọ́ tí kún sí wa ni. Tí ojú aláìgbọràn máa ń rí yẹn lójú rẹ̀ ti rí, tí oníkálukú sì ń fi ṣe ẹ̀yẹ́ pẹ̀lú ohun tí ó sọ. Èyí ló wá fà á tí àwọn olólùfẹ́ òṣèrébìnrin náà ìyẹn Remi Surutu ṣe ń gba òun náà nímọ̀ràn kí ó má bàa kábàámọ̀ bọ̀ níbẹ̀, àti wípé ara rẹ̀ wá tún ti di ara àgbà, wípé irú àsìkò tí ó wà yóò yẹ kí ó máa na ẹsẹ̀ sílẹ̀ jẹ gbogbo làálàá iṣẹ́ eré tí ó ti ṣe ni, kò tún ṣe irú rẹ̀ ni ó yẹ kí ó máa gbé igbá òṣèlú o. Ṣùgbọ́n pẹ̀lú bí àwọn olólùfẹ́ òṣèrébìnrin ṣe ń gbà nímọ̀ràn tó, ní Remi Surutu tún gbé fọ́nrán mìíràn jáde o, tí ó sì tún ń sọ àwọn kókó ọ̀rọ̀ kan tàbí méjì tí ó yẹ kí ojú gbogbo wa kí ó ṣí sí látún fi lè dìbò fún ààrẹ orílẹ̀-èdè wa ìyẹn Bọ́lá Ahmed Tinubu fún sáà ẹlẹ́ẹ̀kejì o. Remi Surutu sọ nínú fọ́nrán tí ó gbé jáde wípé ènìyàn dáadáa báyìí ni Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu o, títí tí ó fi dé orí ìyàwó rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ pátá, gbogbo wọn ni ènìyàn dáadáa tí òun sì lè fi ọwọ́ òun sọ̀yà. Ṣùgbọ́n ìṣòro kan tí a ní ní orílẹ̀-èdè wa àgàgà àwọn ọmọ Yorùbá ni wípé ṣe ni akórìíra ènìyàn tiwa o, akórìíra aṣojú tí ó bá ti lè jẹ́ Yorùbá, wípé ká ní kì í bá ṣe bẹ́ẹ̀ ni ó yẹ kí gbogbo wa lè sọ ara wa di ẹyọ kan, kí a gbárùkù ti ọmọ ilẹ̀ Yorùbá, dìbò fún ẹgbẹ́ APC. Ó ní gbogbo àwọn tí ó ń pariwo wípé epo wọ́n, ǹjẹ́ wọ́n mọ̀ wípé kì í ṣe láti ọ̀dọ̀ ààrẹ wa ni ẹ̀bí ti wọ́ wá, bí kò ṣe wípé láti ọ̀dọ̀ àwọn adarí tí ó ń darí gbogbo àgbáyé ni ó fi owó kún owó epo, wípé kì í ṣe ààrẹ orílẹ̀-èdè ni ó máa ń fi owó kún owó epo, bí kò ṣe àwọn ènìyàn yẹn. Bẹ́ẹ̀ ló sì parí ọ̀rọ̀ rẹ̀ wípé
gbogbo bí àwọn ènìyàn ṣe ń dráàgì ẹ̀ lọ́tún ló sì pátá báyìí ni òun rí o, ṣùgbọ́n digbí báyìí ni òun dúró. n kò sì rí ti ẹnìkankan rò, kódà ọ̀rọ̀ yín kan báyìí kò lè tu irun kankan báyìí lára mi o. èyí tí ó wá bí àgbà òṣèrébìnrin ilẹ̀ wa ìyẹn Remi Surutu nínú jù ni ọ̀rọ̀ kan tí ọmọkùnrin kan kọ sí abẹ́ fọ́nrán tí ó gbé jáde. tí ọmọkùnrin náà sì kọ ni wípé kí ó lọ bèrè lọ́wọ́ Tóyin Abraham ohun tí ojú rẹ̀ rí, wípé ohun tí ó wá tún ti dàgbà yóò sún ségi ẹkún. tí Remi Surutu náà sì fún ọmọkùnrin náà lésì wípé orúkọ tòun kò papọ̀ mọ́ ti Tóyin Abraham rárá àti rárá o, wípé orúkọ tòun ni Remi Surutu, kò sì jọ mọ́ ara wọn. ẹni òṣèrébìnrin lẹ́wà ẹ̀ tún fi ìdánilójú sọ̀rọ̀ nínú èsì tí ó fún ọmọkùnrin náà wípé omi kan báyìí kò lè jábọ́ ní ojú òun. ọ̀rọ̀ yìí ni àwọn olólùfẹ́ Remi Surutu sì ń fà látàrí kí Remi Surutu kí ó jáwọ́ nínú àpò tí ó yọ̀ kí ó lọ gbómi lákaná o, tí ó túmọ̀ sí wípé kí ó fi ẹgbẹ́ òṣèlú sílẹ̀ kí ó máa jẹ ìgbádùn ayé rẹ̀ ní wẹ́rẹ́dìwẹ̀rẹ̀. èyí sì ni ohun tí ó ń lọ lórí ayélujára tí a mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa. kí ni ohun tí ẹ̀yin rí sí i? bí òṣèrébìnrin lẹ́wà ṣe ń tẹ̀lé ẹgbẹ́ òṣèlú, ìgbọ́sẹ̀ lóòótọ́ ni Madam Surutu ti di ara àgbà ni àbí ara wọn sì tún yọ̀ǹgì láti tún fi lè ṣe ẹgbẹ́ ìdìbò? ohun tí ẹ̀yin bá rí sí ẹ fi sí abala àríwísí. Ọlọ́run ọba aláàánú kò ní jẹ́ kí iṣẹ́ wa kó dìbàjẹ́ o, bẹ́ẹ̀ sì ni Ọlọ́run kò ní fún ọ̀tá láyè láti fi ìdìbàjẹ́ sí iṣẹ́ tàbí okòwò wa. ṣàmì ẹgbẹ́ tó àmì mì. bí ọmọbìnrin kan tí ó ń jẹ́ Motun ni òun náà sì wà lára àwọn tí ó kópa níbi eré òṣèrébìnrin ilẹ̀ wa tí àwọn olólùfẹ́ rẹ̀ máa ń pè ní Queen Mother, tí orúkọ rẹ̀ ń jẹ́ Iyabo Ojo. eré tí ó múra láti gbé lọ sí sinimá ní oṣù tí a wà yìí ní March 29, tí àkọlé rẹ̀ náà sì ń jẹ́ The Return of Arinzo, tí ọmọbìnrin tí ó ń jẹ́ Motun yìí náà sì wà lára àwọn tí ó kópa níbẹ̀. ní àsìkò yìí sì di gágá fún òṣèrébìnrin lẹ́wà ìyẹn Iyabo Ojo pẹ̀lú bí ó ṣe ń gbáradì fún ọjọ́ náà, tí ó sì fi invite ránṣẹ́ fún àwọn tí yóò wá síbi movie premiere ọ̀hún. ẹ̀ ló sì fi ránṣẹ́ sí Motun náà o gẹ́gẹ́ bí òṣèré tí òun náà kópa nínú eré náà. ṣùgbọ́n ṣe ni ó ní àjọ tí ọmọbìnrin náà ń gbà tí ó jẹ́ pé ó kó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sínú WhatsApp group tiẹ̀ bẹ́ẹ̀ àtàwọn tí ó dámọ̀ àtàwọn tí ó dámọ̀ ní wà ń bẹ tí wọ́n sì ń dájọ́ fún ọmọbìnrin ìyẹn Motun. ìgbà tí ó sì di àsìkò tí àwọn ènìyàn tí ó dájọ́ yóò gba àjọ, ló bá di wípé Motun ò fún àwọn ènìyàn ìlàjọ o, tí ó sì gbé owó wọn sá lọ. bóyá ṣe gbé wọn sá lọ bẹ́ẹ̀ ni àwọn ènìyàn tí wọ́n ń dráàgì Iyabo Ojo lọ́tún ló sì wípé ènìyàn tí ó kópa nínú fíìmù rẹ̀ ló gbówó àwọn sá lọ o, kí ó bá wọn wá nǹkan ṣe sí i. báwọn èèyàn ṣe ń dárúkọ Iyabo Ojo lọ́tún bẹ́ẹ̀ ni wọ́n ń dárúkọ rẹ̀ ló sì wípé kó dákun kó bá wọn dá owó àwọn padà o, tàbí kí ó bá wọn sọ fún Motun kó dá owó àwọn padà. ní èyí tí ó sì jẹ́ wípé Iyabo Ojo kò mọ́wọ́ mẹsẹ̀ nípa àjọ tí ọmọbìnrin ìyẹn Motun tí ó ń gbà ní ọwọ́ àwọn ènìyàn yìí, torí kò bá wọn dá sàjọ, kò sì mọ bí ọ̀rọ̀ àjọ ṣe jẹ́. nígbà tí Iyabo Ojo rí bí àwọn ènìyàn yìí kò ṣe sinmi àti máa dárúkọ rẹ̀, ṣe ni ó tètè jáde wá síta o láti wá ṣàlàyé fún àwọn ènìyàn yìí pé òun kò mọ ọwọ́ tàbí mẹsẹ̀ nínú ọ̀rọ̀ yìí o, kí ó má bàa ba fíìmù rẹ̀ tí ó ń bọ̀ lọ́nà jẹ́, torí ó lè ṣe àkóbá fún un tí ó bá tètè jáde láti wá ṣàlàyé fún gbogbo àwọn ènìyàn wípé òun kò mọwọ́ mẹsẹ̀ nípa owó tí Motun ń gbà lọ́wọ́ gbogbo wọn káàkiri. ìsì ni ohun tí ó sọ nípa Motun nígbà tí ó wá sí orí live video kan ní TikTok. ṣe ni ó ṣàlàyé bí òun ṣe mọ ọmọbìnrin yìí skit maker lásán ni o, wípé òun kàn máa ń ṣe àwọn fídíò kéékèèké apanilẹ́rìn èyí tí òun náà sì nífẹ̀ẹ́ sí. èyí ni ó mú kí òun wò wípé tí ọmọ ìbá lè máa ṣe àwọn fídíò kéékèèké yìí, a jẹ́ pé yóò lè ṣe jù bẹ́ẹ̀ lọ nínú eré. èyí ni ó mú kí òun sì fi sí ara eré òun tí ó ń bọ̀ lọ́nà tí òun ṣe o. ó ní kódà òun kò fi ṣe lead role rárá nínú eré òun o, wípé ibi tí ọmọbìnrin náà ti hàn báyìí kò ju péréte náà lọ. kódà òun tún san owó gidi fún ọmọbìnrin o. owó tí òun san fún Motun, àwọn tí ó jẹ́ àgbà òṣèré tí ó jẹ́ pé wọ́n ti pẹ́ nínú iṣẹ́ yìí gan kò gba irú owó bẹ́ẹ̀ rí ni owó tí òun fún un. ó nídìí tí òun sì fi máa ń ṣe gbogbo eléyìí ni òun kórìíra ìwọ̀sí tàbí ẹ̀gbin gidi gan. òun kì í sì fẹ́ ohun tí yóò kó ẹ̀gbin tàbí ìwọ̀sí bá òun, ni òun ṣe máa ń ṣe dáadáa sí gbogbo àwọn ọmọ tí òun máa ń kó káàkiri, torí kí wọ́n má bàa fi ẹ̀gbin lọ òun. nígbà tí ó sì ṣàlàyé bí Motun ṣe jẹ́ sí i tán, ni ó sọ fún wípé òun ò gbọdọ̀ rí Motun àti 15 invite tí òun kó fún un papọ̀ níbi movie premiere òun tí yóò wáyé ní March 29 ọdún tí a wà yìí. Iyabo Ojo ṣàlàyé ó ní yàtọ̀ sí invite tí òun fún Motun, òun tún fún ní extra 15 ticket fún àwọn olólùfẹ́ tiẹ̀ náà kí wọ́n lè wá wò nínú eré tí òun gbé jáde. Iyabo Ojo sì sí bínú, ó ní àti òun àti 15 invite tóun fún òun ò gbọdọ̀ rí èèyàn kankan ní ọjọ́ náà, ìkànnì wọn kò gbọdọ̀ yọjú tí wọn kò bá fẹ́ wàhálà o. bẹ́ẹ̀ ló sì tún sọ fún un wípé òun yóò sọ
fún àwọn security òun yóò fún wọn ní orúkọ rẹ̀ ní ọjọ́ náà tí ó bá ti lè gbìyànjú àti wá ṣe ni kí wọ́n jù ú nù bí ìdọ̀tí pé òun ó sọ fún wọn wípé kí wọ́n fi ráre tí ó bá fi lè gbìyànjú láti yọjú ní ọjọ́ náà. ọmọbìnrin náà ìyẹn mo tún gbìyànjú láti bẹ Iyabo Ojo lórí live ọ̀hún wípé kí ó má ṣe bínú sí òun o. Iyabo Ojo kò gbọ́ ẹ̀bẹ̀ rẹ̀ rárá àti rárá o títí tí ó fi padà jáde kúrò ní live video ọ̀hún. báyìí sì ni Iyabo Ojo ṣe jáde síta láti wá ṣàlàyé fún àwọn olólùfẹ́ rẹ̀ bí ọmọbìnrin náà ṣe jẹ́ sí òun àti bí kò ṣe mọwọ́ mẹsẹ̀ pẹ̀lú owó tí ọmọbìnrin náà gbà ní ọwọ́ àwọn èèyàn. àwọn ènìyàn sì ti ń káàánú òṣèrébìnrin ilẹ̀ wa yìí ìyẹn Iyabo Ojo wípé ọmọ ènìyàn máa burú o kódà ìkà ni ọmọ ènìyàn wípé báwo ni ènìyàn yóò ṣe ná adúrò owó báyẹn sí fíìmù tí ìwọ kan wá fẹ́ ba iṣẹ́ rẹ̀ jẹ́ tí ó fẹ́ ba orúkọ rẹ̀ jẹ́ èyí kò dáa o. bẹ́ẹ̀ ni àwọn kan ṣàdúrà wípé ọlọ́run yóò jẹ́ kí fíìmù rẹ̀ kí ó tà o, ọlọ́run yóò jẹ́ kí àwọn ènìyàn bá wo fíìmù rẹ̀. ẹlòmíràn sì tún ṣàdúrà wípé ẹni tí a ó ṣàánú tí ó kò bá wa kí ọlọ́run má jẹ́ kí ó mọ̀nà ọ̀dọ̀ wa o. ẹlòmíràn sì tún sọ wípé pín mọ̀dá ti bínú jù kò yẹ kán gbé irúgbésẹ̀ tí wọ́n gbé yẹn wípé níwọ̀n ìgbà tí òun náà ti lè wà nínú fíìmù ọ̀hún ó yẹ kí wọ́n lè gbà láyè kí òun náà wá síbi movie premiere wípé nǹkan tí yẹ kí wọ́n ṣe ni wípé ó yẹ kí wọ́n pàṣẹ fún wípé kí ó dá owó gbogbo àwọn tí ó ti gbà padà. láti tún rí gbọ́ tí ó ń já rìnrìn lórí ayélujára tí a ní ká mú wá sí etí ìgbọ̀nyìn olólùfẹ́ wa ohun tí ẹ̀yin náà bá rí sí ẹ jẹ́ kí a fi sí abala àríwísí bóyá ìgbésẹ̀ tí Iyabo Ojo gbé ó dára tàbí kò dára ẹ jẹ́ ká fi sí abala àríwísí ìyẹn comment section. ẹ ṣé fún gbọ́ tí ẹ̀ ń gbọ́ wa. àwọn tí a bá ti tẹ̀lé ìkànnì yìí ẹ jọ̀wọ́ ẹ bá wa tẹ̀lé ìkànnì yìí ẹ like ẹ sì comment ẹ ṣé.